yà ibẹ̀ ṣé ká bẹ̀rẹ̀ ni mọ́ lẹ́ ń wò yìí ẹ rí nice mọ́ tí mo fi hàn yín tàǹsìn òun lélẹ́yìí o ẹ rí báyìí. Mall, this is mall, Yoho Mall. Yeah, máa fi hàn yín ní ẹ̀gbẹ́ kejì ń sìn kẹ́lẹ̀ rí dáadáa building yìí máa débẹ̀ láìpẹ́ yìí. Yeah, I greet you all. Yeah, this is the King of Kings, Yoruba Nation TV. Ẹ wò, tí a bá ń sọ fún yín pé ní Naija yín fúlà Nàìjíríà olórí burúkú ni gbogbo àwọn tó ń rúùlù yín ẹ mọ̀ máa sọ pé rọ̀ ẹ wo bí inú igbó ni ń pè bí yìí o à ń pè ní Yolon ní Hong Kong ibi yìí ò ń ṣe city rárá ẹ wò ṣẹ́rí ẹ wò kí ẹ báyẹn ẹ rí abẹ́ taxi ẹ rí ẹ wo bí mọ́tò yẹn tó ń jáde ẹ bus stop wà nù ẹ taxi rank gbogbo parking fún àwọn nílé yẹn tó wà ń bẹ̀ ẹ wo surrounding ṣe ń rí báyìí ń sìn àwa máa sọ fún mi pé olórí burúkú làwọn tó ń darí yín òpònú ayírádà ajẹnifẹ́ ni aláìmọ̀kànmọ̀kàn olórí burúkú ayé àtọ̀run gbogbo wọn àwọn àgbà òfò ẹ wò tọ́nẹ̀nì yìí báyìí ń sìn ẹ wo gbogbo ẹ wo rubí náà ń sìn ẹ tún wo ẹgbẹ́ kejì mọ́ọ̀nì yìí o ẹ wò o lè gọ́gbẹ́ kó wò mọ́ọ̀nì ẹ wò ilé tó wà lókè ṣe ti ń rí báyẹn àwọn ilé ẹ wo gbogbo ilé tẹ̀ ń wá ń wò yìí níwájú yìí tí mo pé kinní sí yìí báyìí ń sìn underground bẹ́ẹ̀ tram wọbẹ̀ o many tram different station ló wọnú abẹ́lé yìí ẹni ẹ wo àwọn òpó kéékèèké kan fi di kinní yẹn mú ẹ wá wo èyí tẹ̀ o sliver yìí mọ́tò nìyẹn òun lọ fún parking fáwọn tó ní ilé àwọn olówó tó ń gbélé náà ẹ rí báyìí ń sìn tá a bá ń sọ fún yín Yoruba Nation No Going back ẹ rí Mr. Koiki ó sọ pé gbogbo kinní náà là ń sọ fún yín ẹ fẹ́ gbọ́ olórí burúkú ni gbogbo wọn kò sí nǹkan kan tán lè ṣe ẹ wò inú àwọn ilé tẹ̀ ń wò ìwọ̀n wọn o bí wọ́n ṣe tún wà nù gbó tó ní Yulon ibi yóò ń ṣe àwọn bíi expensive kinní kan tó tún dà pé wọ́n ní Hong Kong o but ẹ máa rá àwọn olówó yín tán wá ń ralé síbẹ̀ àwọn flat tẹ̀ ń rí kókòkò yìí ó wọ́n ju lé banana olórí burúkú tẹ̀ ń pè ní banana village yín yẹn lọ ẹ̀yin ọmọ àlè tó bá ya ayé tí yàrá jẹ yín dáadáa ẹ máa join Yorùbá Nation tẹ bẹ́ẹ̀ ń dìtẹ̀ ni ẹ ṣe ń dìtẹ̀ Sunday Igboho ẹ ń dìtẹ̀ Koiki ẹ ń dìtẹ̀ gbogbo àwọn yèyé dára ẹ ń dìtẹ̀ everybody ayé yín padà máa nítumọ̀ láìpẹ́ yìí tọ́wọ́ yà bá bà yín dáadáa ẹ̀yin ọmọ àlè olórí burúkú gbogbo àwa máa sọ fún yín tó bá wù yín ẹgbẹ́ tó bá wù yín mọ́ gbà wọ́n tó yẹ kẹ́ ya lù kẹ́ bá tiwọn jẹ́ àwọn ọmọ àlè gbogbo olórí burúkú tó jó lórí yín yẹn gan pàápàá kò lè ṣe kankan fún yín ó ń fi yín play game ẹjọ́ wa Hausa débẹ̀ wọ́n á fi ìyáláyà àyàjẹ́ gbogbo yín ire o bó bá wù yẹn mọ́ gbọ́ Yorùbá Nation No Going back bye.